pípẹ́ ló pẹ́ kí n tó dé mo fẹ́ farabalẹ̀ kí n lè kó dé ní pípé bàgbàlagbà bá ti ń ṣe láńgbáláńgbá ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ káfojú tó ń ṣe pé hàn ò léèwọ̀ ó yẹ kí n ti fèsì tipẹ́ ṣùgbọ́n mo kàn farabalẹ̀ díẹ̀ ni bí mo bá fapá ti ẹrin yóò kú bàbá ńlẹ̀ ẹni tó fẹ́ dá mi lẹ́kun ìwádìí ìjìnlẹ̀ lèmi sì fi ń ṣáájú kí n tó kọrin ewì báyàn jà ìdùnnú Ọlánrewájú Adépọ̀jù mo ní ṣàdédé pẹ́ nìkan kan sẹ́jọ́ orin ọ̀rọ̀ tí ń sọ tí ń wà ní kò rí bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run má jẹ́ ń bá wọn dánwò ẹ̀ lásàwò ọ̀rọ̀ nípa Olúwo tìlú Ìwó ọba Abdulrasheed Adéwálé Tẹ̀lú ni kí n tó fàbọ̀ sórí ológun dúdú ìyẹn bàbá àgbàlagbà tó yẹ ká máa wò kọ́ sí nínú ewì tó wá ń sọ̀rọ̀ òṣì ìjọba méjì ṣẹlẹ̀ lọ́jọ́ 14 oṣù kejì nílùú Òṣogbo níléeṣẹ́ ọ̀gá ọlọ́pàá AIG Zone 11 níjọ pé wáyé ohun tó fàjọ kọjá èdè àìyedè lè ṣùgbà dá sí ìjọ òun gbóná débẹ̀ tó gẹ́ asúbíàró lágbówó ọ̀gbà àgbà padà balẹ̀ sí nígbẹ̀yìn bá méjì lọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò bá sojú mi kòrò òun ò ní sọ sàn án ní tèmi tọrọ àwọn ẹlẹ́rìí ò bá tún ti wá jọra wọn èmi ò ní fìdí ẹ̀ múlẹ̀ AIG tọrọ sojú lólúwo gbàgbówó létí ọba Olúwo náà lóun ò nẹnikẹ́ni agbowó ọ̀gbà àgbà lólúwo lòun lálùbọ̀ lẹ́ni ọba alẹ́ ogbó náà tún sẹ̀rí ọ̀rọ̀ pé ọba Abdulrasheed nọba nìkú láì èwo ni ká gbọ́ èwo ni ká tẹ̀lé ọ̀rọ̀ tí ń dẹnu méjì bíi ìdá ajagun ohun tó ṣàdájú nípa àwọn ọba méjèèjì jà lọ́jọ́ ọ̀hún bí wọ́n wá kanra wọn ní kẹsẹ́ ní òye èèyàn ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá olóyè ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbàlagbà tó bòye ìjà nílẹ̀ Yorùbá ò tọ́ ká tó tún wá lọ́ba àtọba ní wọ̀yá àjà látọjọ́ tí mo ti ń kéwì ni mo ti lé mi ò ní báwọn fẹnu sátẹ̀ ní Elédùmarè bá ti fẹnu pọ́nlé láíláí ọba àtàwọn olórí ẹ̀sìn wọn ò jẹ́ kàn wọ́n lábùkù ẹ jẹ́ ká parí ìjà tó bá ṣẹlẹ̀ láàrin àwọn àgbàlagbà yìí àbí bó bá jáwọ́ ọmọ kéékèèké la dẹ́rù ẹ̀ lásàwò kí lẹ fẹ́ sọ fún wa bílẹ̀ Yorùbá ó sì gòkè ní ẹ jẹ́ ká mọ̀ gbèrú gbà aṣíwájú wa Kúnlé ológun dúdú ẹ tí ẹ kì í ṣaṣíwájú mi gan èèyàn rẹ ló yẹ ká mọ̀ pè mọ́ rẹ ní èmi ò ní tò sẹ́yìn Mr. Àtẹnu àtẹnujẹ yín pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé ẹ ò wá mèyí tó dáa àtèyí tí ò dáa kásá ti jẹun ká ti yó ni àwòkọ́ṣe lèmi ń wò yín tẹ́lẹ̀ wọn ò mọ̀ pẹ́yìn gan lè kó láàrin àlìkámà wá kéwì lórílẹ̀ èmi mọ àwọn aṣíwájú gidi nínú ewì tí kì í ṣàtẹ́nù rárá Ọlánrewájú Adépọ̀jù aláṣàlẹ̀ Ìbàdàn tó jọba abòmíràn lọ aṣíwájú ni wọ́n tún ṣe é kọ́ ṣe wọn ò sí nínú akéwì kókèlè sáti pọn nínú akéwì tí mo mọ̀ lórílẹ̀ àwọn akéwì pọ̀ gan èèyàn lólógún funfun wọn ò sọ títà wọn tẹ́ ẹjọ́ rí bákan náà bí àkàndá ọ̀rọ̀ àkàndá owó àkàndá àyọnu activist tó bá ti ń da fọ́n ojú ọ̀lẹ ni ojo ni kì í ṣàjàfẹ́tù èèyàn ẹ jẹ́ lọ fèlùbọ́ orí yín dànù bó bá jẹ́ yẹn ni ò jẹ́ kó rí ó pé mo sọ bẹ́ẹ̀ ni wọn ò yọ sọ bẹ́ẹ̀ bá sì gbàgbé ẹ rántí pẹ́yìn náà ti bú bàbá mi Lánrewájú Adépọ̀jù rí nígbà kan àsìkò ẹ̀san ló tó wà yìí o wọn ò tí ì bẹ̀rẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ ń já lẹ́nu bọ̀ bí ọkọ́ tuntun ní oògùn lẹ́yìn gbójúlé Ọlọ́run lèmi fi ṣàtìpó mo sì nígbàgbọ́ pé kò ní yẹ̀ bá pa bàbá ẹ má dojú tì wá mọ́ ológun dúdú ẹ hùwà dúdú kí ló dé wọ́n fi ṣe yín ní ẹ̀yin lẹ́sọ̀ wà náà di bá mi ìkójúmọ́ tó mọ́ ẹ kúrò ní dìdò mo rántí pé lọ́jọ́ sí ẹ̀sàwó kan tẹ́ ẹ fi ní ká má dìbò fún Jonathan mọ́ ọjọ́ 8 oṣù kẹwàá ọdún 2014 nígbà tí Buhari kù díẹ̀ kó wọlé Fẹ́mi Fani-Káyọ̀dé ránṣẹ́ pè ní àti gbogbo akéwì àtolórin ọ̀pọ̀lọpọ̀ akéwì ní bẹ́ẹ̀nbẹ́ bàbá mi Ọlánrewájú Adépọ̀jù wà bẹ́ẹ̀ lọ́jọ́ náà Fẹ́mi Fani-Káyọ̀dé ní kẹ́ẹ̀sì kásẹ̀tì fún Jonathan kó fi wọlé bàbá mi Lánrewájú Adépọ̀jù láwọn ò ṣe bàbá bínú dìde kúrò níbẹ̀ wọn owó tòní tìbìtì owó pẹ̀lú ọmọ bọ́ọ̀sì kọ̀ọ̀kan tí wọ́n láwọn ò fún gbogbo ẹni tó bá ṣe kásẹ̀tì náà ológun dúdú ẹ gbowó ẹ sì tún gbọ́ má bọ́ọ̀sì kọ̀ọ̀kan ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ ń bẹ bẹ́ẹ̀ bá fẹ́ bí bí wọn kó jáde ẹ̀yìn ọ̀rẹ́ yìí lẹ wá ṣe rẹ́kọ́ọ̀dù fún Jonathan pé ká dìbò yàn ẹni tẹ́ ẹ ti fẹnu jẹpẹrẹ rẹ̀ tẹ́lẹ̀ wá dẹni àgbégẹ́gẹ́ àìmọye àwọn nǹkan báwọn yìí lẹ ti ṣe síwájú mo wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé kì í ṣe mẹ̀kúnnù lẹ́ ń jà fún àpò tiyín ni èèyàn tó bá ń jà fún mẹ̀kúnnù ò ní torí owó panu ẹ̀mọ́ fún jà ìjìjàngbara òdodo ló tọ́ o ọba tó ni mí ni mo fi búra n ò lérò ń gbà láti ta bàyẹn rí nínú aṣíwájú tí mo fẹ́ ni yín nígbà kan àwo ewì mi àkọ́kọ́ mo fi kí yín ni níbi tí mo fẹ́ràn yín dé àwo yín àti ti bàbá mi Ọlánrewájú tí mo ní òlóǹkà àmọ́ ṣe tèmi wá jẹ́ ni pé kí n rí pàǹtí lójú omi kí n mú jáde
ìwà yóò da bàbá kẹ́ ẹ jáwọ́ nínú ẹ̀ ló tọ̀nà. àwo kan tẹ́ ẹ tún ṣe ní kòpẹ́kòpẹ́ kò yàtọ̀ sí bí ìgbà tó jó ń tà fún sí fèrè ló fọn jáde. ohun tí wọ́n kó sí nínú lẹ̀ ń wí ẹ ò déédé kéwì lórí ọ̀rọ̀ bàbí Rọ̀ṣídì. lẹ́nu nílẹ̀ tí ń yẹpẹrẹ ọba aládé nílẹ̀ Yorùbá ó tọ́ sẹ́ni gbogbo kó déwọ́ aró àtọ́lé ọ̀lẹ́ ni ò yẹ. ẹ̀wí títí ẹ lọ́ba aládé yìí lórí kí ló dé gan-an. ó yẹ ká gba kéwì tó bá lórí pípé máa pa síwájú ìlú gẹ́gẹ́. ẹ sọ̀rọ̀ lọ́sà ẹ ló fẹ́ gbàyàwó Chífì máa mú wò ó. ṣéyàwó bàbá wa Sheikh Abdul Fatai olódodo. ẹ̀wẹ̀ ni a ní ó wá wò gọ̀bì tó ní gọ̀bìgọ̀bì lè yìí. àgbà òkan ta sí sí ọjọ́ orí òní ṣe pẹ̀lọ́gbọ́n. ó yẹ kẹ́ ẹ ṣèwádìí òdodo ìjẹ́ ò fẹ́ gbàyàwó mi kò gbà á. láàrin Sheikh Adé Ìmọ̀wá àtolúwo ni láàrin Ọ̀tún Ajánásí pẹ̀lú ọba lọ̀rọ̀ ń gbé wáyé ìwádìí sì fi hàn pé rọ́ lásán ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ nípa olúwo àtàgbowó ọ̀gbàgbà tẹ̀ ń dá sí ẹni ó bá fẹ́ kíjọ parí òkì nàkan fún kan. kò tọ́ sẹ́nu yín láti bọ́ba kankan nílẹ̀ Yorùbá ìwà àrífín ńlá ni kò tọ́ bẹ́ẹ̀. ẹni tó bá fẹ́ bú mi pé mò ń rólógun dúdú fín ẹni kó bá mi bí bàbá tí bàbá ò bá kú Chief Ọlárẹ̀wájú Adépọ̀jù tó já síwájú wọn rí. ní tipò ọba olúwo kì í ṣẹgbẹ́ ológun dúdú akọ́mọná tèmi sì ní kọ́mọ ìlú tàbáàrè nílẹ̀ Yorùbá ò gbọ́dọ̀ fojú ọba kankan gbolẹ̀ tàbáwọn aṣíwájú ẹ̀sìn lórílẹ̀. ológun dúdú ẹ jáwọ́ nínú àpọ́n tí ó yọ̀sà ẹyẹ torí àrèjẹ kọrin. ó rántí pé lọ́dún 2015 ẹ kéwì bú Buhari. ẹ lálàárẹ̀ ni ẹ fi wóríṣiríṣi èsúrú yín pàdídà lọ́dún 2019 lẹ́bàá tó ní Buhari láàrẹ tó dáa jù fún Nàìjíríà. a kì í ké mọ́ ní gẹ́gẹ́ kó gbétọ̀ fún ẹ̀mí láíláí. mo wo tọjú orí ni n ò bá jùkọ́ gidigidi. mo rántí wípé ẹ kéwì kí Fáyẹmí rí lọ́jọ́ sí àfìgbà tó dọdún 2014 tẹ́ kọrin ewì tó yàtọ̀. káyìn ni lónìí ká bú ni lọ́la ìwà síwájú burúkú ni. bá a bá fẹ́ bú ni ká bú ni nítorí ìwà ìtọ́ ká bá ní wí fóun tí ò da ò léèwọ̀. ọdún 2004 ń kọ́ lọ́jọ́ kìíní oṣù karùn-ún àwọn ọlọ́pàá wá gbé yín gidi gan kú lọ́jọ́ yẹn. lẹ́yìn tẹ́sí rẹ́kọ́ọ̀dù bọ́básanjọ́ àwọn ìwádìí òfegè tẹ́sí ló fa sábàbí èyún. ìdùnnú Ọlárẹ̀wájú Adépọ̀jù wọn máa fi kòkò dé wọn mọ́lẹ̀ lọ ni. ẹni bá fẹ́ dí mi lọ́wọ́ ọ̀sẹ́ kó máa lọ sọ́run odò tó fẹ́ gbégi ní búburú kò ní sán tààrà.